A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti kí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú kú oríire ti 60 ọdún ọjọ́ ìbí rẹ̀ bí ó ti gbóríyìn fún àfojúsùn rẹ̀ fún ìdàgbàsókè ìpínlẹ̀ Èkó. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà buọwọ́ lù lónìí Ọjọ́rú ní Tinubu ti ṣe àpèjúwe Sanwó-Olú ní ọmọ ọ̀dọ̀ rere tí ó tẹ̀lé ipa àti mú àyípadà rere bá ìpínlẹ̀ Èkó. Ó ní gbogbo iṣẹ́ àkànṣe tí ó gbé ṣe, níbi tí a ti rí ìparí iṣẹ́ àkànṣe Blue and Red Rail Lines àti ìgbáradì fún Purple Line fún àǹfààní àwọn ará Lẹ́kí jẹ́ àṣeyọrí tí ó fìtàn balẹ̀. Ó wá rọ Sanwó-Olú kí ó tẹ̀síwájú pàápàá jùlọ lórí iṣẹ́ àkànṣe afárá ẹlẹ́ẹ̀kẹrin Fourth Mainland Bridge tí wọ́n ti ń dúró dè àti ojúnà Freedom Way sí Victoria Garden City (VGC). Bákan náà ni ààrẹ gba àdúrà ìlera pípé àti ọ̀pọ̀lọpọ̀ ọdún láti fi ṣe àǹfààní fún ìpínlẹ̀ Èkó àti Nàìjíríà lápapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀gá ọlọ́pàá yányán IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun ti ṣàlàyé bí wọ́n ṣe rí afurasí 26 mú lórí ìkọlù ìṣekúpa ènìyàn tí ó lé nígba ní ìlú Yelwata, ìpínlẹ̀ Benue. Ìròyìn jábọ̀ wípé kò dín ní 200 ènìyàn tí àwọn agbébọn ṣekúpa ní ìbẹ̀rẹ̀ oṣù yìí. Èyí ló mú ààrẹ Bọ́lá Tinubu ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn. Láàárín èyí ni ó ní ìpàdé pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn ní ìpínlẹ̀ lórí ọ̀nà àti mú ètò ààbò le daindain. Bákan náà ni ó pàṣẹ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n rí i dájú wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìkọlù yìí ní ọwọ́ tó pátápátá. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lánàá ní ìlú Àbújá ni IGP Ẹgbẹ́tókun ti ní lẹ́yìn tí àwọn rí afurasí 2 mú ni ó ṣe àtọ́nà bí wọ́n ṣe rí àwọn 26 yòókù mú tí wọ́n sì rí ohun ìjà olóró ọwọ́ wọn gbà. Ọ̀gá ọlọ́pàá ní lẹ́yìn tí àwọn rí àwọn 2 tí wọ́n jẹ́ àwọn tí wọ́n pètepèrò ìkọlù yìí ní ibi kọ́lọ́fín wọn mú ni ó yọrí sí bí wọ́n ṣe rí àwọn 7 mìíràn mú ní ọjọ́ kejì ogúnjọ́ oṣù kẹfà ọdún 2025. Ó ní káàkiri ni wọ́n fi ń ṣa gbogbo àwọn tí wọ́n rí mú níbi tí wọ́n lọ faraṣoko sí. Bákan náà ni wọ́n mú gbòógì afurasí kan nínú ilé rẹ̀ níbi tí wọ́n ti parí iṣẹ́ lórí ìgbésẹ̀ àti ṣe ìkọlù. Gbogbo èyí ló wá fún wọn láǹfààní àṣeyọrí tí wọ́n fi rí àwọn 18 mú ní ọjọ́ 22 oṣù kẹfà. IGP ṣàlàyé wípé ènìyàn 28 ni wọ́n kọ́kọ́ mú kí wọ́n tó wá ṣe àwárí wípé 2 nínú wọn ni wọ́n fi dọdẹ gbogbo àwọn 26 tí wọ́n rí mú. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìkọlù níbi tí wọ́n ti ṣekú pa àwọn arìnrìn-àjò 9 tí wọ́n ń bọ̀ láti ibi ìnáwó ìgbéyàwó, IGP ní afurasí 22 ni ọwọ́ ti bà lórí èyí, bí ó ti ṣèlérí wípé gbogbo wọn ni wọ́n máa fi ojú ba ilé-ẹjọ́ láìpẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Niger Mohammed Umar Bago ti bẹ̀rẹ̀ pínpín ohun amáyédẹrùn àti owó gbà-má-bínú fún àwọn tí wọ́n rí ìjàmbá ẹ̀kún omi ní ìjọba ìbílẹ̀ Mokwa. Ìjàmbá ẹ̀kún omi yìí ba ìrètí àwọn mìíràn jẹ́ tí ó sọ ènìyàn 209 di olóògbé. 458 ní ìdílé tí èyí kó bá, nígbà tí àwọn 3,534 di aláìnílélórí. Títí di àkókò yìí ni àwọn mìíràn fi di àwátì. Ohun ìní tí ó wọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù náírà ni ó parun. Nígbà tí ó ń sọ̀rọ̀, gómìnà tí igbákejì rẹ̀ ṣaṣojú Yakub Garba sọ lánàá wípé àkókò ìbànújẹ́ ni èyí jẹ́, ṣùgbọ́n àwọn ti pinnu àti mú ọkàn le kí wọ́n sì ṣe àwárí ìgbé ayé wọn padà, nítorí gómìnà ti ṣetán àti wá ìbàlẹ̀ ọkàn fún àwọn ará Mokwa bí ó ti bá wọn pín nínú ẹ̀dùn ọkàn wọn. Ìdí nìyí tí ó fi bu ọwọ́ lu bílíọ̀nù kan náírà gẹ́gẹ́ bí owó gbà-má-bínú, yàtọ̀ sí bílíọ̀nù 7 náírà tí wọ́n ti yà sọ́tọ̀ àti fi ṣètò àtúnṣe ojúnà àti afárá.
Láfikún, ìdílé kọ̀ọ̀kan àwọn ìdílé 458 ni yóò gba oríṣiríṣi àpò oúnjẹ 25 níbi tí a ti rí àpò ìrẹsì 10, àpò àgbàdo 5, àpò jéró 5 àti àpò ọkà-bàbà 5. Lẹ́yìn èyí ni gómìnà darí kí wọ́n fún Nestov Kínní gbogbo àwọn 209 tí ó di olóògbé ní mílíọ̀nù kan náírà. Bákan náà, fún ilé 280 tí ó parun àti ṣọ́ọ̀bù ni àwọn tí ó ní ilé àti ṣọ́ọ̀bù yóò fi gba ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500,000 naira. Gómìnà ṣàlàyé wípé èyí ni ìgbésẹ̀ àkọ́kọ́ láti mú àtúnṣe bá ìgbé ayé ará ìlú bí ó ti fi ìṣọ̀kan rẹ̀ hàn lórí ìgbésẹ̀ àti dá ìrètí wọn padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ Nàìjíríà (NANS) ti fún Mínísítà ìlú Àbújá Nyesom Wike ní gbèdéke ọjọ́ 7 láti fi ṣí àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìjọba tí ó tì pa ní ìlú Àbújá. Ẹgbẹ́ yìí fi ẹ̀hónú wọn hàn lórí bí wọ́n ṣe ń fi gbogbo ìgbà ti iléèwé látàrí ìṣòro tí wọn kò rí yanjú láàárín ìjọba Àbújá àti àwọn aláṣẹ ètò ẹ̀kọ́ ní ìjọba ìbílẹ̀. Nínú àtẹ̀jáde tí ààrẹ gbogbogbò NANS Comrade Olúṣọlá Ọládọjà bu ọwọ́ lù ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu bí wọn kò ṣe fún àwọn akẹ́kọ̀ọ́ ọmọ mẹ̀kúnnù wọ̀nyí láǹfààní sí ètò ẹ̀kọ́ tó yè kooro tí àwọn ọmọ ọlọ́rọ̀ ń tẹ̀síwájú pẹ̀lú ẹ̀kọ́ wọn ní iléèwé aládàáni láìsí ìdíwọ́ pẹ̀lú bí owó iléèwé aládàáni ṣe hán tó. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé ìbànújẹ́ ọkàn ni ó jẹ́ wípé fún oṣù méjì àwọn ọmọ aláìdẹ́ṣẹ̀ kò rí ilé ìwé lọ ní olú ìlú fún Nàìjíríà. Èyí ṣe àpẹẹrẹ àìbìkítà ìjọba sí ìṣòro tí ará ìlú ń là kọjá. NANS ní síwájú àkókò yìí ni àwọn ti fi oríṣiríṣi lẹ́tà ránṣẹ́ sí Mínísítà ìlú Àbújá tí wọ́n fi ń rọ̀ ọ́ lórí ìgbésẹ̀ àti wá ojútùú sí ìṣòro tí ó wà nílẹ̀ àti láti ní ìpàdé pẹ̀lú rẹ̀ fún ọ̀nà àbáyọ, ṣùgbọ́n tí kò sí èyí tí ó fi ààyè sílẹ̀ fún. Ẹgbẹ́ yìí ní gbogbo ìgbésẹ̀ wọn ni mínísítà ṣẹnugbálágún sí. Ìdí nìyí tí wọ́n fi wá pinnu àti ṣe ìkórajọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn jákèjádò orílẹ̀-èdè fún ìgbésẹ̀ ńlá láti ti iléeṣẹ́ àjọ ìjọba FCDA pa àyàfi bí wọ́n bá ṣí iléèwé wọ̀nyí padà láàárín ọjọ́ 7. NANS ní bí wọ́n bá kọ̀, àwọn kò ní bẹ́sùbẹ̀gbà àti dá iṣẹ́ dúró ní ilé-iṣẹ́ ìjọba nítorí ẹnikẹ́ni kò lè fi ọjọ́ ọ̀la àwọn ọmọdé tàfàlà látàrí àìmọṣẹ́ wọn níṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Aṣòfin tó ń ṣaṣojú Borno South Senatorial District Senator Ali Udome ti ní ó ń gbọn òun láti dá sí ìràkájà àárín Ààrẹ Bọ́lá Tinubu àti gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai. Udome tí ó jẹ́ adarí gbogbogbò fún ìpolongo ìbò ààrẹ fún Rotimi Amaechi ní ikọ̀ Amaechi ní El-Rufai wà tẹ́lẹ̀, lójijì ni ó ṣípọ́n sí ọ̀dọ̀ Tinubu síwájú ìbò abẹ́lé. Udome sọ èyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise lánàá. Ó ní ó ṣeé ṣe kí ó jẹ́ wípé ara nǹkan tó ń bí El-Rufai nínú sí Tinubu nìyẹn bí a kò bá gbàgbé wípé níbi àbẹ̀wò Amaechi sí ìpínlẹ̀ Kaduna ni El-Rufai ti kéde àti ṣe àtìlẹ́yìn fún gómìnà àná fún ìpínlẹ̀ Rivers kí ó tó wá yí ìpinnu rẹ̀ padà lẹ́yìn tí Aṣíwájú Bọ́lá Tinubu náà ṣe àbẹ̀wò kan náà sí i. Udome ní ẹ̀yìn àwọn ni El-Rufai wà kí wọ́n tó yan Tinubu. Láti ìgbà náà ni òun kò ti súnmọ́ El-Rufai mọ́ nítorí ó já ẹgbẹ́ wọn kulẹ̀. Bẹ́ẹ̀ kí ó tó lọ ni ó ti ṣiṣẹ́ kalẹ̀, ṣùgbọ́n ohun tí ó dá òun pẹ̀lú Tinubu pọ̀ ni kò yé òun. Bóyá ìyà rẹ̀ ló wá ń jẹ báyìí kò sí ẹni tí ó mọ̀. Síwájú àkókò yìí ni Udome ní ó ṣeé ṣe kí òun fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ bí Tinubu bá kọ̀ àti yanjú ìṣòro orílẹ̀-èdè. Láti ìgbà díẹ̀ sẹ́yìn ni aṣòfin yìí ti ń bu ẹnu àtẹ́ lu ìṣèjọba Tinubu tí ó sì ń béèrè fún ìṣèjọba gidi kí ó tó wá bẹ̀rẹ̀ sí lérí àti fi ẹgbẹ́ sílẹ̀. Ó ní òun ṣì ní ìgbàgbọ́ wípé Tinubu ṣì lè ṣe ju báyìí lọ. Àìwá ṣiṣẹ́ lè mú fi APC sílẹ̀. Bákan náà ni Udome ṣe ìkìlọ̀ wípé bí èrò bá pọ̀jù tó ń bọ̀dì sí APC, èyí léwu fún ẹgbẹ́ tó ń ṣèjọba lọ́wọ́ nítorí bí ẹrù bá pọ̀jù nínú ọkọ̀ ojú omi, ó lè mú ọkọ̀ dojúdé.
èyí ń wáyé bí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ṣe dá Samuel Anyanwu padà sí ààyè rẹ̀ gẹ́gẹ́ bí akọ̀wé gbogboògbò fún ẹgbẹ́. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lónìí Ọjọ́rú ní Adelé, alága ẹgbẹ́ Iliya Damagum ti ṣe ìkéde yìí. Damagum pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed, ààrẹ ilé-ìgbìmọ̀ àná Bukola Saraki àti àwọn gbòógì tí ọ̀rọ̀ kàn ní ìpinnu àti dá Anyanwu padà jẹ́ ìpèníjà ńlá kí ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ tó padà bu ọwọ́ lù ú. Bákan náà ni Damagum kéde èròǹgbà wọn fún ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ NEC bí ó ti ní níbi ìpàdé tí ó ń bọ̀ ni àwọn á ti gbé ìgbésẹ̀ fún ètò ìpàdé mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọ̀pọ̀ adàlúrú àti òṣìṣẹ́ ológun ni ó di olóògbé lẹ́yìn ìfijúrinjú tí ó wáyé ní ìpínlẹ̀ Niger àti Kaduna. Iléeṣẹ́ ológun ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde tí wọ́n fi sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ lónìí Ọjọ́rú. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé ìkọlù yìí wáyé ní ìlú Kwana, Dutse, Mariga àti Boka ní ìpínlẹ̀ Niger àti Ongwan Tray ní ìjọba ìbílẹ̀ Shikum, ìpínlẹ̀ Kaduna. Àwọn amòòkùnṣìkà yìí ni wọ́n ṣe ìkọlù sí àwọn àdúgbò tí wọ́n dárúkọ wọ̀nyí. Láti fèsì ní iléeṣẹ́ ológun fi ṣígun lé wọn láti ojú òfurufú àti ilẹ̀ tí wọ́n fi ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ àwọn adàlúrú. Ṣùgbọ́n ó ṣeni láàánú wípé àwọn ológun kan ṣubú lójú ìjà tí àwọn mìíràn fi ara pa. Gbogbo àwọn tí wọ́n fi ara pa ni wọ́n ti ń gba ìtọ́jú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.